Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Olúwatóyìn Doris Akíntèwé lórúkọ tí bàbá àti ìyá sọ mí. Mo fẹ́ fi nǹkan hàn wá. Mo dẹ̀ fẹ́ sọ díẹ̀ nípa ohun tí mo fẹ́ fi hàn wá. Ẹ wò. Kí leléyìí? Ṣé ti rí dáadáa? Ọṣẹ dúdú ni mo fi ń hàn yín. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti sọ nípa ọṣẹ dúdú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti ta ẹnu àbùkù kan ọṣẹ tí mo mú dání ọṣẹ dúdú. Ṣùgbọ́n mo fẹ́ kó di mímọ̀ fún wa wípé ní àtijọ́ ohun tí àwọn bàbá àti ìyá wa kan fi ń wẹ̀ lélẹ̀ wọ́n dẹ̀ fi ń wẹ àwọn ọmọ títí dórí ọmọ tuntun. Bá ti mọ̀ pé ẹlẹgẹ́ ni àwọn ọmọ tuntun. Ṣùgbọ́n ọṣẹ dúdú yìí tèwe tàgbà òun ló ń lò ní àtijọ́. Kí ló fi ń ṣe ọṣẹ dúdú? Ó di kòkó, bẹ́ẹ̀ ni cocoa pods. That is what is used to produce this black soap. Èló lẹ ń lò láti ra ọṣẹ ìwẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ fẹ́ rà ẹ sọ pé mo ń fẹ́ non-organic soap, non-organic cream ohun tó fi ń polówó fún yín nìyẹn. Ṣùgbọ́n ohun tí a mọ ìdí ẹ̀ wọ́n ṣe ń ṣe ọṣẹ dúdú. Kòkó kó di kòkó òun ló máa ń lò. Ìyẹn kòkó tí ẹ fi ń ṣe tíì, Bournvita àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló máa fi ń ṣe ọṣẹ dúdú. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà níbi kéèyàn máa lo ọṣẹ dúdú yìí. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àti ìmáàmù náà ti sọ̀rọ̀ ìlòdì nípa ọṣẹ dúdú. Wọ́n sọ pé ẹ ṣe ń wò mí yìí o, èmi kì í mú dúdú mọ́ funfun, mi ò ní ní kẹ́ ẹ rọ ọṣẹ dúdú wá. Bí ẹni wípé iṣẹ́ burúkú náà ń fi ọṣẹ dúdú ṣe tàbí ohun burúkú, ohun òkùnkùn ní ọṣẹ dúdú rárá. Mo ní ìgbàgbọ́ wípé nígbà tí Ọlọ́run dá ayé, ó fún àwọn ènìyàn ní oríṣiríṣi ìwòye àti ìmọ̀ nípa ohun tí ó yẹ kí wọ́n ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ jábọ̀ pé gbogbo ohun tí à ń fowó wa rà lónìí àti nígbà àwọn ènìyàn kan Ọlọ́run ọba òkèdè ló fún wọn ní làákàyè tí wọ́n fi ń ṣe ohun tí wọ́n ń ṣe tí a dẹ̀ fi owó ara wa rà. Kò wá yẹ ká ta ẹnu àbùkù lu ọṣẹ yìí, iṣẹ́ tí Ọlọ́run fún àwọn kan láti máa ṣe. Sisi Karo bẹ́ẹ̀ ni mo béèrè, èló lẹ fi ń rọṣẹ ìpara? Ǹjẹ́ ẹ mọ iye kẹ́míkà tó wà nínú ọṣẹ tẹ́ fi ń wẹ̀? Ẹ wà wọ̀ mí àbí mi ò tán? Ẹ wà wọ̀ mí ṣé mi ò tán? Ní àtijọ́ ọṣẹ yìí ló máa ń pè ní ọṣẹ dúdú tàbí àwẹ̀dá. Àwẹ̀dá bẹ́ẹ̀ ni tán bá fi wẹ̀ ó máa jẹ́ kí ara dá ṣáká. Ọ̀pọ̀lọpọ̀ liquid soap tẹ́ bá ti wẹ̀ tán kò ní kúrò lára, gbogbo wa la mọ̀, kò ní kúrò lára. Ṣùgbọ́n àwẹ̀dá yìí kò sí bẹ́ẹ̀ ṣe lò ó máa dá àtomi òjò òun ni ó máa wẹ̀ ní ó máa dá ṣáká. Ǹjẹ́ mọ̀ pé tẹ́ bá ní àwọn kòkòrò tó ní èépá ẹ lè bó ojú ẹ̀ kẹ́ fi ọṣẹ dúdú sí ó máa gbẹ dànù. Ìwọ ni pimples o, ìwọ ni kí náà tó pé ọṣẹ dúdú yìí ó ní nǹkan tí à ń pè ní scrub nítorí pé kì í fi bẹ́ẹ̀ kúnná dáadáa. It has a natural scrub that you can rub it on your face, on your body, and it will remove the dirt by itself. Kò sí ohun dúdú tó wà ní ọṣẹ yìí. Ọṣẹ dúdú máa ń jẹ́ kí àwọn èèyàn ó dán. Àti ẹni pupa àti ẹni dúdú òun ló máa ń lo ọṣẹ dúdú. Nítorí pé tí èèyàn bá lo ọṣẹ dúdú gbogbo ìdọ̀tí ara ló máa fọ̀ kúrò tí àwọn èèyàn á dẹ̀ jáde. Ọṣẹ dúdú ò kì í ṣe ọṣẹ tó máa fi ń bóra. Tí èèyàn bá ra ọṣẹ dúdú gangan, àwọn èèyàn á máa dán bí ìtọ́mọ tuntun ní bẹ́ẹ̀ bí ìtọ́mọ tuntun làwọn èèyàn ṣe nígbà tó bá bẹ̀rẹ̀ sí ọṣẹ dúdú wò. Láyé àtijọ́ tí ara ọmọ bá gbóná joinjoin, wọ́n á fi ọṣẹ dúdú wọ́n á fi wẹ̀ ara ẹ̀ á dẹ̀ balẹ̀. Mo tún fẹ́ fi yé wa wípé ọṣẹ dúdú kì í gbàbọ̀dè rárá ọṣẹ dúdú ò ń gbàbọ̀dè. Tá bá lo ọṣẹ dúdú ẹ gbàgbé nípa ìbọ̀dè. Wọ́n tayọ̀ ló ọ̀fà wọ́n ṣe kíní kan rárá o. Kòkòrò bí èélá, pimples àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wà lára yín tẹ́ bá lo ọṣẹ dúdú yìí gbogbo ẹ̀ ni ó máa lọ. Bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀rí mi ni ọmọ ló dùn báyìí. Ẹ wò tó dán. Ṣé ti rí? Kí ni nǹkan tó ń bà yín lẹ́rù? Kò sí o. Ọṣẹ dúdú kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ burúkú. Àmọ̀ràn mi fún gbogbo ẹni tó wò mí ni pé ẹ wá ọṣẹ dúdú kẹ́ ẹ dán wò. Ṣebí dán wò náà ló bí ìyá ọ̀kẹ́rẹ́, ẹ dán wò bínú yín ò bá ní dùn. Lẹ́ẹ̀kan sí
Doris Olúwatóyìn Akíntèwé lórúkọ tèmi. Tẹ́ ẹ bá tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì mi lórí YouTube, ẹ jọ̀ọ́ ó yá ẹ sáré ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube lórí Doris Olúwatóyìn Akíntèwé, kẹrí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán mi tó wà níbẹ̀. Tẹ́ bá fẹ́ kọ́ èdè Yorùbá tàbí ẹ fẹ́ mọ bí wọ́n ṣe ń kọ èdè Yorùbá, ẹ súré tètè kẹ́ ẹ kórí lọ síbẹ̀, ẹ máa rí bẹ́ẹ̀ ṣe máa ṣe yẹn. Kò ní jù báyìí lọ nípa ohun tí mo fẹ́ sọ fún wa. Ọṣẹ dúdú, ẹ wá ọṣẹ dúdú kẹ́ ẹ máa lò ó. Mo ní tẹ́ bá fẹ́ rà ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí ń béèrè lóríṣiríṣi, wọ́n ti ń rí èsì lára mi. Abẹ́rẹ́ rẹ̀ wọ́n ní pé ẹni tó bá máa dáṣọ fún ni àkọ́kọ́ wo tọrùn ẹ̀ náà, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni, ẹ wò mí kẹ́tùn ni mọ́ lélẹ̀ olódùn tó fà.